Hello, 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 ẹ̀yin èèyàn mi. A kú bó ṣe ń lọ. Mo ti gbé continuation ẹ̀ wá fún yín. Mo sọ fún yín pé màá fún yín pé story yẹn gùn. Ṣé rí pé story yẹn gùn? Etí tó gbà ló gbọ́dọ̀ gbọ́ àbọ̀. Èmi ò mọ nǹkan tó ń ṣe this lady o. Láti ṣe ọmọ tó ń pè ní Ashley. Lórí ọ̀rọ̀ ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ ò kì í ṣe. Ẹ ta wá sọ pé ká dákẹ́. Wọ́n ní ta bá dákẹ́, tara ẹni náà á bá wa dákẹ́. Ọlọ́run má yẹ ká gbé nǹkan pamọ́. Kó máa fi ìyà jẹ yán. Kéèyàn máa fi ìyà jẹ èèyàn ní abẹ́lẹ̀. K'Ọlọ́run má jẹ́ a rí. Ṣé rí pé Ashley, ọ̀rọ̀ ẹ̀ ti tó àbójútó. Bẹ́ẹ̀ ni. Ná bá ní, ṣé mo pé mo sọ fún wa pé wọ́n ní kí ìyá surrogate kó pa wọ́n sílé kó má pa wọ́n síta. Ìyẹn ìyá tó gbóyún o. Ìyá tó gbé oyún fún Ashley. Ìyá yẹn. Wọ́n ṣàbẹ gbogbo. Wọ́n sọ pé òun àtàwọn àbúrò ẹ̀ wọ́n bẹ̀. Àbúrò ẹ̀ báwọn ẹgbẹ́ tí wọ́n ṣà ní sister ẹ̀. Wọ́n wá bá wọn níbi tó ti ń sọ̀rọ̀ yẹn. Wọ́n dé bá wọn. Wọ́n bá Ashley bẹ̀ pé màmá ẹ máa lọ ilé. À ń bọ̀ wá bá yín. A máa ṣe ní tùbí nùbí kẹjọ. Bí màmá yẹn ṣe gbà fún wọn tó lọ ilé. Tó ń parí ọ̀rọ̀ yẹn. Ná bá ní ńṣe ni kò pẹ́ kò jìnnà bá rí Ashley nílé màmá. Wọ́n ní géètì. Wọ́n ṣí géètì fún màmá. Security ṣí géètì. Wọ́n bá ní àwọn wá. Pé bẹ́ẹ̀ tó ṣe ń bọ̀ yẹn wọ́n fún bí ọkùnrin bí mẹ́ta àti àwọn ẹ̀gbọ́n ẹ̀yìn, àwọn àbúrò ẹ̀yẹn bí méjì. Lórí a rí wọn. A rí àwọn márùn-ún níbẹ̀. Wọ́n ló mú wọn dání. Wọ́n ṣe dé ibẹ̀ wọ́n ní màmá. Láti èní lọ ṣe máa dákẹ́ àbí ẹ̀ ní dákẹ́. Nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Pé wọ́n bẹ̀rẹ̀ sí ní na màmá yẹn. Wọ́n náà na màmá yẹn pé ariwo màmá tó wá gbọ́. Màmá yẹn ń lọgun. Ariwo màmá tó gbọ́. Wọ́n disappear. Torí wọ́n wá láti bóyá wọ́n fẹ́ pa màmá yẹn o. Bóyá wọ́n fẹ́ kidnap ẹ o. Pẹ̀lú security o. Tó bí màmá yẹn. Ariwo màmá tí gbogbo èèyàn sáré tààrí tàbí before you know it wọ́n ti sálọ. Wọ́n sá sínú mọ́tò wọn, wọ́n lọ. Wọn ò rí ẹnì kankan mọ́. Wọ́n ní bí màmá ṣe wá lọ sí station yẹn tó lọ fẹjọ́ sùn. Màmá lọ sí police station. Àwa mọ̀ eré abẹ yẹn bó ṣe sọ sí. Bí màmá lọ, bí police o bó fẹ́ wá Ashley lọ, ó gbọ́ jẹ́ pé Ashley gan hanging around. Torí criminal ni. So gbogbo ẹni tó bá ní àṣírí Ashley lọ́wọ́ ń sìn. Nǹkan tí Ashley fẹ́ máa ṣe nìyẹn o. Kólúkálukú kan stand by o. Wọ́n wá ń sọ nínú comment tó ń sọ ní pé ṣé Ashley pẹ̀lú bó ṣe ń hùwà yìí pé abájọ tí Naomi fi sọ pé òun ò wá sáàfin nítorí pé ìwà tó wà lọ́wọ́ Ashley. Pé kí ló dé tí kábíyèsí tó yìí ń wo àwọn people yẹn níran. Kí ló dé tó ń wo Ashley níran. Torí Ashley ó dàbí pé ìsídà kó òun pa rẹ̀ àbí kó òun pa àwọn ọ̀tá àwọn tó ń bá deal pẹ̀lú ìwà pálapàla yìí. Wọ́n ní náà pé Fẹ́mi ti lọ o. Pé sì tó yẹ pé tí Fẹ́mi ti lọ ṣé mo ní pé àṣírí Ashley ò bò. Àṣírí ò lè bò. Since tán ti lọ tó jẹ́ pé ọwọ́ tán gbé nìyẹn. Ọwọ́ tán gbé ni pé wọ́n fẹ́ máa threaten àwọn èèyàn àbí bẹ́ẹ̀ kọ́. Ó dà. Ṣé mo ní pé wọ́n ní Ọlọ́run tó bá fẹ́ tàṣírí èèyàn tó bá fẹ́ mú èèyàn kíákíá téèyàn bá fẹ́ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Kíákíá lọ́lọ́run máa ti èṣù máa ti gbọ̀ngbọ̀n kì í ṣe Ọlọ́run èṣù máa ti gbọ̀ngbọ̀n pé ó yá ṣiṣẹ́. Ṣé mo ní pé wọ́n ní tí ìlú bá ti ń dún ládùn jù ó ti ṣetán láti yá. Ṣé mo ní pé instead káwọn èèyàn Ashley tètè mú Ashley so. Gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí. Wọ́n ní ẹni tán bá wí tó yìí ń wá àrùn kì. Yóò parun lójijì. Ṣé ẹ̀ ń rí nǹkan tí Ashley ń ṣe atrocity tó kù Ashley ń commit.
wọ́n ní kì í ṣe kékeré o nǹkan tó tún gbọ́n ta àwa mọ ibi táṣìírí bóyá ààfin ló yí wa o tí gbogbo eléyìí ṣẹlẹ̀ bóyá ìta tán lé sí o ibi tó wà o tán lé sí bóyá ibẹ̀ ló ti ń ṣe gbogbo atrocity àbí commitment tó ń kù káàkiri kò sí problem tẹ́mọ̀ pé ó ti ṣiṣẹ́ sí ma ṣebí bó ṣe ń pa agbára ẹ̀ ni àwọn kan tún wọ́n ń rú secret ẹ̀ jáde ẹ̀yin mọ̀ pé àwọn kan tún máa gbé ogun dìde fún pé àwọn tún làwọn lọ́mọ ṣé mọ̀ pé àṣírí ẹ̀ wá tú finally tẹ́lẹ̀ báyìí kábíyèsí ò tí ì mọ̀ o kò tí ì mọ̀ irú àṣírí tó wà lọ́wọ́ Ashley o kábíyèsí ò mọ̀ pé ó ṣe surrogate o kábíyèsí lérò pé bóyá òun ló bí ọmọ yẹn o fúnra rẹ̀ o ṣé àṣírí ò ṣe ní kí ẹ ṣáà mọ̀ pé tí Ọlọ́run bá fẹ́ mú yàn ó máa fara balẹ̀ pátápátá láti bá òun jà gidi gan ṣé mọ̀ pé èèwọ̀ ni láti bá Ọlọ́run jà ìwé mímọ́ sọ pé ẹni tí Ọlọ́run bá kọlù tó bá kọlù Ọlọ́run pé tọ́lọ́run bá tó dìgbò lu Ọlọ́run pé ó máa wó wómúwómú ó máa wó wómú wọ́n ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá dẹ̀ kọlù kí ni Bíbélì sọ ló máa lọ á kúná bíi powder láti ìsìnkú Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ìwé mímọ́ sọ bẹ́ẹ̀ ṣé mọ̀ pé Ọlọ́run ó yìí ń kọlù Ọlọ́run ó yìí ń dìgbòlù Ọlọ́run ó ń dìgbòlù Ọlọ́run ó yìí ń wòran ṣé mọ̀ pé tó bá dìgbòlù Naomi lẹ́ẹ̀kínní Ọlọ́run máa wò ó dìgbòlù Naomi lẹ́ẹ̀kejì Ọlọ́run máa wò ẹ̀yin ẹ fi ilẹ̀ ó yìí máa lọ lúlú Ọlọ́run yìí máa lọ lúlú kó túbọ̀ continue àwọn kan ní ẹni tó yá ìtorí ẹ̀ ní Naomi gbogbo nǹkan tí Naomi rí nìyẹn tí ò fẹ́ fi gbà láti lọ sí ààfin wọ́n ní kọ́ pa gbogbo ẹ̀ mọ́ wọ́n panu yẹn mọ́ láwó kọ́ pa mọ́ kíákíá kọ́ gbé gbogbo ẹnu yẹn dànù wọ́n ní ta ló ń jẹun níbi tájá ń jù ta ló fẹ́ fi idà pa ta ló fẹ́ fọwọ́ pa idà Ọlọ́run lójú ta ló ń jẹ́ wọ́n ní àbáwọn ṣe ń sọ pé ta ló ń jẹ́ kinní kan nínú níbi akínyánmúyánmú àbáwọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe rí ti Naomi tiẹ̀ ti yege ṣe rí àwọn tó tún fẹ́ lọ tó fẹ́ lọ Naomi tó fẹ́ lọ Ashley múlọ́múlọ́ sí tó fẹ́ lọ kúná dáadáa ìyẹn àwọn surrogate àti Fẹ́mi ẹ mọ̀ pé gbogbo àwọn eléyìí tún le jù má ṣe Ọlọ́run máa tì wọ́n ìjọba Ọlọ́run ló ti gbogbo àwọn pípọ̀ yẹn láti jẹ́ kí wọ́n máa rúùtù àṣírí Ashley dànù wọ́n rúùtù ẹ̀ jáde ṣé mọ̀ pé wọ́n túbọ̀ ń ro kí àṣírí wo ló tún fẹ́ bò ju eléyìí lọ ǹjẹ́ àṣírí Ashley ò ti tú pátápátá báyìí ẹni mélòó ló wá lọ mọ̀ ó máa ṣe ó kàn yẹ pé kábíyèsí kò lè ṣe síbi lórí tí kábíyèsí ò bá tètè kí kábíyèsí yá tètè mọ bó ṣe máa gbé ìgbésẹ̀ lórí Ashley àṣírí tẹ̀ ti tú ṣùgbọ́n ní bọ̀bọ̀ kí ló lóun jẹ́ ìyẹn tó fẹ́ kọlu kábíyèsí ńgbà kan ìyẹn olúwo wọ́n ló ti fẹ́ sọ̀rọ̀ fún kábíyèsí pé gbogbo àwọn ìyàwó kábíyèsí yàtọ̀ sí Tadéníkàwọ̀ tọ́lọ́run ti fún láti àkọ́kọ́ pé ṣèbí wọ́n ti ń gbé ọmọ àlè wá fún kábíyèsí ṣé irú àwọn yẹn tí kábíyèsí Ọọ̀ni ò bá tètè flush àwọn kinní burúkú yẹn tó máa stay ní kábíyèsí ṣé máa gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu God forbid wọ́n ní fi rẹ́dẹ̀rẹ́ Ashley wọ́n tiẹ̀ fi ń jófin ni wọ́n fi gbogbo ti Ashley yẹn wọ́n fi ń ba gbogbo àwọn Ashley ń kó bá gbogbo àwọn olórí apart from ẹni tí Ọlọ́run ti fún kábíyèsí wọ́n mọ̀ gbogbo ayé mọ̀ pé olórí Naomi òun gangan ní igi gangan tọ́lọ́run yàn fún
Bẹ́ẹ̀ tí gbogbo àwọn tó kù, má jẹ iyán wọn níṣu. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé jàre tẹ fi ń gbọ́ mi, ẹ fi ń tẹ́tí. Ṣé rí bó bá ṣe ń lọ, màá tún máa mú ìtókù wá fún ẹ. Bẹ́ẹ̀ tí mo kàn ní kí n sáré gbé lè sí ilé tí kẹ́ẹ̀bù. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.